láì ilẹ̀ náà ìyá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam irú ayé wo làwọn wọ iná kò sóúnjẹ kò sí kẹkọọ tó wà ta àròdè lọ gbogbo dmc tá a máa rí lọ tẹ́lẹ̀ àrí rẹ lọ mọ́ èyí òde òkú mọ òkú títẹ kú gẹnìsì gẹ wọn pa tẹlifíṣàn ni wọn ṣe ń kú bẹ wọn tó ń kówó lọ òró òṣòkú wọn ìkómọ tó ń ṣe níṣì gẹ pọṣọṣọ ọgbọ́n wo ní dàgbèsè ayé mi ọmọ wo bílẹ̀ bí ẹ̀rìn lọ́wọ́. bàbá o kí ló fà ronú. ìdìbò ẹlẹ́gàá yẹn tán ebi ni o. ṣé ẹ ti gbàgbé pé ẹ̀yin lẹ sọ fún mi pé ní May 25 ní ọjọ́ bíi ọ̀gbẹ́ni Raufu Arẹ́gbẹ́ṣọlá ni. ọ̀gbẹ́ni wo. ọ̀gbẹ́ni Raufu Arẹ́gbẹ́ gómìnà wa àgbà kan yìí. gómìnà wa ní. tó ń ṣe mínísítà ní. mínísítà bẹ̀ntìrìọ̀. bẹ́ẹ̀ ni. kí ọlọ́lọ́ ni wíwíwẹ̀ ẹlẹ́gbẹ́ yèmí ti bò lórí àṣẹ́bí òní pamí lónìí. èmi múra bẹ́ńtè mi nù. ìdìbò ọ̀gbẹ́ni fà ń bẹ̀rù ìdìbò àfà yóò mọ̀ wọ́n pé irú ọmọ ìwò gẹ̀rẹ́ ọ̀gbẹ́ni Raufu Arẹ́gbẹ́ṣọlá ọkọ̀ àlejò mi wọ́n lé ọ̀ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé òní fọdún èyí ṣàṣemọ̀ owó ọkọ̀ sẹ̀rí bàbá Kàbírù àwọn ajẹ́ni ọdún ẹ̀ lágbọ́n ọlọ́run ní fọdún èyí ṣàṣemọ̀ wọ́n ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wọ́n fi style pẹ́ láyé bí Dàpọ̀ Ògbómọ̀ṣọ́ ó burú kéré tóbi kò ní ṣe ẹ ò ní fọwọ́ gbòkú ọmọ sí ọ̀ọ́ni mọ́kó aya ọ̀gbẹ́ni Àbújá yá mínísítà for interior ọkọ̀ àlejò mi ọmọ ọ̀yà bọ́lá yẹn mi òde ti dá àwàdà lẹ́pẹ́ ọ̀yà ẹja lọ Àbújá la lọ òní lọ́jọ́ bíi ọ̀gbẹ́ni Raufu Arẹ́gbẹ́ṣọlá mínísítà for interior ti Nàìjíríà wà mí Kọ́lápọ̀ Alimi ó ti lọ sọ̀hún gbogbo àwọn ọ̀sọ́mọgbèrè wọn ti lọ èmi náà wà lọ bẹ́ẹ̀ àrà tó bá wù mí sì ní ìdáná gbogbo oúnjẹ ẹ wò ẹfọkànbá ẹ má ti dúró ọmọ wa la rẹgbẹ o àjẹsẹ kí wọn fẹ́ gbọmọ o èyí jẹ lọ lẹgbọ.